náà pé ìjà ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Alhaji Taye Currency kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan. Alhaji fọ́nbù gbà yẹn Alhaji Adebisi Currency wọ́n fọ́nbù gan seriously níjọ́ yẹn. Okay. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí tí mo dárúkọ Alhaji Malaika lórí stage wọn báyìí wọ́n change ẹ̀ fún mi totally ni. Bí kí ló ṣẹlẹ̀ gangan bíi ti báwo. Wọ́n change ẹ̀ fún mi débi pé àwọn manager wọn bá mi pé kí mama kí Malaika ní orí stage àwọn wọn gbà kí má kí Malaika bíi ti báwo ṣẹ́yìn àti Malaika ní issue ní ẹlẹ́kejì ní tí issue yẹn máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí Lágége ẹ lè béèrè lọ́wọ́ Láńkó ọmọ bá Dubai. Ó ní ọmọ tó ní bàbá wọn la tó ní màmá wọn olówó tó wá ń bá màmá jà tó ní màmá wọn ò ṣètò tó dẹ̀ tún bá bàbá jà tó ní pọ́psì wọn ò ṣètò ṣó dìgbà tó bá ń dàgbà tó bá ń wá ṣẹ́ṣẹ́ wà rí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀ yóò tó ẹgẹ́ o. Torí pé ara àwọn proteges Alhaji Sule Alao Malaika mo gbé wá sórí ètò Alhaji Wasiu Weseji ìmúra sí yín gan bíi Malaika ni ṣé ààrẹ àwọn kan tán wà nínú sẹ́kù yẹn wọ́n máa wò yín pé ṣé òun nìkan ni ó ti wá fojú jọ màlà ó ti wá fohùn jọ màlà kí ló dé ṣé wọ́n nìkan ṣé àmàrà àwọn fún iná àwọn bọ́dí yìí tìyẹn. So you're welcome to another incredible edition of Unscripted with Jeff Owolewa. Today's edition is what I call Fuji Mania because I have an incredible Fuji artist in the building. Join me as I welcome Alhaji Weseji. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ kí àwọn ará lé. Alhaji Wasiu lórúkọ tèmi olùgbàyè ni mí ó ń bẹ nínú Quran nínú ìwé mímọ́ kórúkọ kóró mi kí n bá wọn rí gbà lò kí n má dọ́là ẹ̀yìn láwùjọ àwọn akọrin wàbí láìta òfìkì bàbá wa sí lákọlọ jẹ ṣe kò gẹrẹ. Ẹ kí àwọn ará lé. Ẹ kú lé o ẹ̀yin ará lé ẹ̀yin tẹ́ ń wò wá lẹ́yìn odi ẹ̀yin tẹ́ ń wò wá Nàìjíríà gbogbo yín la kí lọ́tún lósì o ẹ kú lé o. Ẹ̀yin tí wà nílé Alhaji Weseji àwọn ni ẹ ti gbọ́ ohùn wọn. Weseji kí ni orúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ àti pé ibo la bí yín sí ibo lẹ dàgbà sí. Orúkọ mi ni Alhaji Wasiu Weseji kò ṣe é gbé ní surname mi a bí mi ní Èkó yìí mo dàgbà ní Èkó yìí ọmọ Lagos Island mi ní Ọbádínà lẹ́kọ̀ọ́. Ok bí àwọn ará ilé ṣe ń wò yín àtàwọn fáǹsì yín a máa ń rí wípé ẹ ń mú physically ẹ ní features yìí Alhaji Adékúnlé Sule Alao Malaika ó tún wá dé point kan bí ìgbà tẹ́ tún ti ń kọrin ẹ tún ti ń sound bíi Malaika ó tún wá dé point kan bí lifestyle yín torí èmi personally mo máa ń sọ pé Alhaji Adékúnlé Sule Alao Malaika is one of the best dressed Fuji musicians tani ní Fuji industry tó bá kan pé kéèyàn jẹ́ fashionista kéèyàn mọra mú kéèyàn wọ aṣọ Malaika jẹ́ ọ̀kan ní ara wọn nínú Fuji music industry yẹn then lọ́wọ́n a ṣe ń pè wọ́n ní ìmẹ̀kù shout out to Alhaji Sule Alao Malaika báwo lẹ ṣe tap inspiration yẹn tó fi di pé ẹ jọ wọ́n vocally facially ẹ tún ti jọ wọ́n báwo ló ṣe jẹ́. Bàbá àánú Ọlọ́run ni o àánú ni mo rí gbà bó ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá tẹ́ bá wò dáadáa ẹ rí pé méjì ni Ọlọ́run dá èèyàn bọ́lọ́run ṣe dá ẹ̀mí nìyẹn family wọn bí wa ní ilé kan náà ọmọ Abẹ́òkúta ní Alhaji Lagos Island lè ní Alhaji náà àwọn náà ti wọ́n gbé Lagos Island dáadáa bẹ́ẹ̀ ohun Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ká dára ẹ̀ nìyẹn ní títí vocalist mi náà àwọn ni mo wò kọ́ṣe. Alhaji Sulaiman Alao Adékúnlé àwọn ni mo wò kọ́ṣe ní ti vocalist nìyẹn. In that vein ẹ kọ orin Malaika kan fún wa kakàn sáré jẹ sára kakàn sáré fi ṣe opening. Ó ní ọmọ Adékúnlé bàbáde ẹ máa wulẹ̀ yọra yín lẹ́nu àkàsọ̀ faratilẹ̀ o àkàsọ̀ tó faratilẹ̀ wọ́n sọ pé èèyàn ò lè wó o mo lọ́lọ́run lẹ́yìn Dékúnlé mi ò ní ṣubú. Lórí yẹn apá kan then ẹlẹ́ẹ̀kejì tó tún wá fara pẹ́ ni pé èmi personally tí mo jẹ́ Fuji fanatic mi wà yìí I'm an ardent Fuji lover mi mo máa ń gbé Fuji sórí bí gèlè báyìí ni mo like Fuji gan torí àwọn bàbá títí wa
Fuji music ló máa ń gbọ́ nígbà táwa kéré so orin Fuji yẹn ó jẹ wá lógún gan kì í fi ṣeré now nínú kátálọ́gì Alhaji Sule Alao Malaika Recompense ìkan lára àwọn albums wọn ni mo love album yẹn débi pé tọ́mátì wọn kọ Recompense ẹ̀sán ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé ṣẹ́kiri personally tẹ́ bá wo people like us Fuji music yìí ni àwọn bàbá ti wá gbọ́ bàtàwà náà kéré Fuji music yẹn la máa ń gbọ́ àwọn orin Alhaji Sikiru Ayinde Barrister MFR àwọn orin wọn yẹn la gbọ́ dàgbà àwọn albums bíi ayé àwọn albums yẹn so now tẹ́ bá wá wo kátálọ́gì Alhaji Sule Alao Malaika mo love Recompense gan mo love Peacemaker mo love orin wọn gan then àwọn orin wọn kan náà tí wọ́n ń trend lẹ́nujọ́ mẹ́ta tó jẹ́ pé àwọn orin yẹn ń trend gan náà wọ́n fẹ́ kẹ́ fún wa ní ìkan lára àwọn orin tí à ń sọ yìí ẹ tún fún wa jẹ ká máa fi ṣe gbáradì fún program torí program máa ní agbára gan. Alhaji náà go. So lórí level yẹn ẹ kàn tún fún wa ní màlá kan ká kàn tún gbé sára ká máa fi wọ̀ ọ́ kán. Ó ní ọmọ tó ní bàbá wọn la tó ní màmá wọn olówó tó wá ń bá màmá jà tó ní màmá wọn ò ṣètò tó dẹ̀ tún bá bàbá jà tó ní pọ́psì wọn ò ṣètò ṣó dìgbà tó bá ń dàgbà tó bá ń wá jẹ́jẹ́ wà rí bó ṣe rọrùn tó gbogbo ẹ̀ yóò tó ẹgẹ́ o. Alhaji náà ló kọ yẹn sórí ìjà parí nù orin wọn gan. bẹ́ẹ̀ ṣe ń gbé wa lọ sí level yẹn kan ń gbé wa trabayé inú mi dẹ̀ ń dùn torí èmi love Fuji gan èmi ò fi Fuji ṣeré. So lára orin Alhaji ni èyí tí mo kọ tó ń sin ẹ Peacemaker nìyẹn jẹ́. Lórí ètò lẹ́ni mo ti sọ pé a máa fàájà gan torí pé ara àwọn proteges Alhaji Sule Alao Malaika mo gbé wá sórí ètò Alhaji Wasiu Weseji ó pọ̀ gan jájájẹrẹ now ní agboolé Fuji there is no industry without rivalry. ṣé bẹ́ẹ̀ ṣe wá ń kọrin bíi Alhaji Sule Alao Malaika yẹn tẹmú lifestyle yẹn ìmúrasí yín gan bíi Malaika ni ṣé àárẹ̀ àwọn kan tán wà nínú sẹ́kù yẹn wọ́n máa wò yín pé ṣé òun nìkan ni ó ti wá fojú jọ màlà ó ti wá fohùn jọ màlà kí ló dé ṣé wọ́n nìkan ṣé àmàrà àwọn fún iná àwọn body heat yẹn ṣé kò kí n ṣẹlẹ̀ kí lẹ́ experience yín. ṣe rí ọ̀rọ̀ tẹ̀sán yẹn ó ń ṣẹlẹ̀ dáadáa mo kọrin kan nínú orin mi mo ní ọ̀rọ̀ tí mo borí mi rò lèmi ń wí tí mo ní mo fẹ́ dológo nínú ayé mo bẹ̀ orí mi tètè bá mi ṣe ìyẹn ni wípé ibi tó ń lọ ló máa wò wọn bá máa fún ẹ body heat ìwọ gan fún wọn body heat wọn bá fún any challenges tó bá ti wá má gọra ẹ ìwọ náà ṣàtìyẹ kí ni sọpọlọ ẹ kalẹ̀ ìwọ ló mọ̀ pé ẹni tó jù mí lọ jẹ́ fún lápọ̀nlé tiẹ̀ ẹni tó jù ẹ lọ náà kò wá ṣe pé o fẹ́ fún lápọ̀nlé kó wá máa dọ̀tí ẹ o tó bá ti gbé wèrè wá ìwọ náà dá padà fún. ìyẹn wá túmọ̀ sí pé wèrè la fi ń wo wèrè wèrè la fi ń wo wèrè ó ti yé mi ibi tẹ́ gbé lẹ́bùn yẹn lọ ti pẹ́ la fi ń wo wèrè tẹ́sọ yẹn gangan wèrè la fi ń wo wèrè gbogbo wa náà la mọ̀ now junction tẹ́ bá dé yẹn a rí fídíò kan ẹ wà lórí stage Alhaji Taye Currency ní show yẹn ó dà ń pé kankan wá ṣẹlẹ̀ ẹ wá ju máìkì yẹn lẹ̀ ẹ move kúrò ń bẹ̀ later la wá ń gbọ́ àwọn gist kan pé ó dà ń pé jà ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Alhaji Taye Currency kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ̀yin ọ̀nà náà fáwọn ará ilé a fẹ́ gbọ́. ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè yìí mi ìfẹ́ sọ kókó ń pa ẹ̀ kò mú mi kí n sọ anything ń pa ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yìí. ok máa sọ. ok. Alhaji fọ́nbù ń gbà yẹn Alhaji Adebisi Currency wọ́n fọ́nbù gan seriously. bíi ti báwo kí ló ṣẹlẹ̀ gangan. reason is that because àwa kan wà tó jẹ́ upcoming artist àwa kan wà tó jẹ́ pé àwa náà ti ń gbẹ́nu lé ká débẹ̀ kọ́ ló ń gbà fún wa. àmín. à ń wò wọn kọ́ ṣe ni àwọn là ń wò kọ́ ṣe ṣùgbọ́n ìwà tó wù ń gbà yẹn ẹ̀gbà tó wù yẹn ó jẹ́ kí n rí nírì pé irú aṣíwájú wò lélẹ̀. bíi ti báwo kí ló ṣẹlẹ̀ gangan. because mo believe pé because lórí stage ọ̀gá ti wà. ok. Alhaji Sulaiman Alao òṣò ní Fuji tó wá síbẹ̀ tó bá débẹ̀ kò bá máa dárúkọ Barrister kò débẹ̀ kò máa dárúkọ Saheed Òṣùpá kò débẹ̀ kò máa dárúkọ Pasuma ẹ mọ orúkọ tó ń pè Malaika ni. kí ni. Àfà Fuji. Àfà Fuji. yes kò sí nǹkan tẹ̀ ṣe lórí stage wọn tí ò bá wọn lára mu. òun ló túmọ̀ sí pé níjọ́ yẹn ok. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí
tí mo dárúkọ Alhaji Malaika lórí stage wọn báyìí wọ́n change ẹ̀ fún mi totally ni. bí kí ló ṣẹlẹ̀ gangan bíi ti báwo. wọ́n change ẹ̀ fún mi débi pé àwọn manager wọn bá mi pé kí n má kí Malaika ní orí stage àwọn wọn gbà kí n má kí Malaika bíi ti báwo ṣẹ́yìn àti Malaika ní issue ni àbí mi ni ẹni issue pẹ̀lú ṣe understand mú un gbé mi ṣáà ṣẹ̀yìn tẹ́lẹ̀ kò dẹ́ ṣe pé bóyá èmi àti ìjọ wà ń kanta kan Malaika dẹ̀ sì ní ẹ sì wá sí birthday wọn tí mo wà ń bẹ̀ tí mo rí pé ẹ̀yin náwó gan fún wọn. so kí wá ni ó fa gbogbo eléyìí tẹ́ wá ń ṣe ìtẹ́ mo wá wò pé kí ló lè fa gbogbo orú sísítẹ́ẹ̀mù gbogbo orú fíìmù eléyìí bẹ́ẹ̀ mo wá rí pé ó dà pé èmi gangan ni wọ́n ní issue pẹ̀lú because ẹlẹ́ẹ̀kejì ní tí issue yẹn máa ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ rí Lágége ẹ lè béèrè lọ́wọ́ Láńkó ọmọọba Dubai. báwo ló ṣe lọ. àṣé Lágége yẹn. ní jọ́nà lọ́hùn Alhaji Adébísí Currency wọn ò tí ì dé níwájú ọlọ́àtẹ̀yàn àwọn mánéjà wọn ni bí mo ṣe gba máìkì tí mo ń kọrin báyìí Láńkó ló pè mí sórí stage as MC pé kí n wá kọrin so bí mo gba máìkì tí mo bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí tí mo dárúkọ Malaika báyìí wọ́n change ẹ̀ fún mi totally ni. ìyẹn àwọn mánéjà Alhaji Taye Currency. irú ẹ̀ náà ló tún wá ṣẹlẹ̀ yìí ní ibẹ̀ yẹn because àwọn wà lórí ìjókòó tí nǹkan yẹn fi ṣẹlẹ̀ kò sí pé bóyá èyí tó ṣẹlẹ̀ last yìí wọ́n wà lórí ìjókòó tó fi ṣẹlẹ̀ so òun ló yẹ kí n máa wò ó pé kí ni ok kò sí problem mi ni ẹ̀ ń bájà but unfortunately ṣá ìgbà tẹ́gbèrègbè lẹ́yìn ìgbà yẹn a tún ti padà pàdé ṣe understand ìgbà tá a dá padà pàdé yẹn Alhaji ṣe dáadáa sí mi ní ọjọ́ yẹn tí mi ò ti expect pé wọ́n máa ṣe dáadáa kódà àjọ ń jẹ pop-off nínú abọ́ kan náà ní Ìkẹjà ló ti ní àti padà pàdé yẹn tí mò ń sọ yẹn. wọ́n wá rí ní rí pé ó dàbí pé àwọn mánéjà yẹn ni wọ́n ń ṣe iṣẹ́ ọwọ́ wọn ni wọ́n ń ṣe nǹkan tí gẹ́gẹ́ bí òye tèmi o ṣe mọ̀ pé tó bá yẹ pé Alhaji ló rán wọn mi ò mọ̀ tó bá yẹ pé iṣẹ́ ọwọ́ àwọn mánéjà jẹ́ mi ò mọ̀ bẹ́ẹ̀ nǹkan tí mo rí tó ṣẹlẹ̀ níjọ́ yẹn ni bẹ́ẹ̀ mo wá padà rí pé wọ́n ṣe dáadáa sí mi wọ́n dẹ̀ advice mi lóríṣiríṣi wọ́n jẹ́ kí n mọ̀ pé ìyẹn ìgbà yẹn nìyẹn ló ti lọ. níṣẹ́ àti sí dídìbò kí pé wọ́n lórí fóònù sí wọ́n máa dá mi lóhùn dáadáa ni. understand tí bá pè wọ́n á tún ṣàdúrà fún mi. so gbọ́dọ̀ yẹn ṣe lọ nìyẹn ṣá. ìyẹn ni pé àwọn yẹn máa ń sọ pé tójú bá farabalẹ̀ àárímú ìgbà míì táwọn kankan bá ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ kéèyàn wá ìdí òótọ́ lẹ́sẹ̀ wá rí aláìsí wípé kò kí ń ṣe Alhaji Taye Currency gangan ni pé. àwọn managers. shout out to Alhaji Taye Currency baba honourable respect. now nínú iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ Fuji kí ni the most challenging experience yín that is kò síṣẹ́ tí kò ní challenging experience tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bóyá kan ni bóyá méjì ni ẹlòmíì ó lè lọ kọrin bì kan a ti gbọ́ nínú ìtàn tá a gbọ́ pé onífújì ńlá kan lọ kọrin bì kan bóyá wọn ò ṣèbà fún àwọn tó yẹ kán ṣèbà fún ni wọ́n ṣe gorí stage báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí ní pọ ẹ̀jẹ̀ ni kó tó di pé so gbogbo àwọn kíní yẹn máa ṣẹlẹ̀ there are challenges tí creatives tí a máa ń face kí ni the most challenging experience ti ti yín. mo ti lọ play káàkiri oríṣiríṣi ti ṣẹlẹ̀ mo ti play tán ní ìlú yìí kí lorúkọ ìlú àwọn sáfẹ́jọ́. most challenging experience yín ẹ ṣí ẹ pẹ̀lú àwọn aráalé. ọjọ́ burúkú ni o ṣùgbọ́n mi mú ó ní ọjọ́ kan tí mo lọ play ní Ọ̀rá Ìgbóhùnà ìlú àwọn sáfẹ́jọ́ àmàmà nìyẹn. Ọ̀rá Ìgbóhùnà bí mo ṣe play tán nínú hall tí mo bọ́ tá fẹ́ máa bọ̀ nílé a ṣe wọnú mọ́tò mo kọ̀ rí pé tírélà kan sáré bọ̀ lẹ́yìn wa ni. ó jàǹtẹ̀ pọ́npọ́npọ́n bóyá ìṣe wá yẹn àti ráwọn èèyàn tó ń sọ pé kò ní bírèkì ni everybody inú mọ́tò bọ́lẹ̀ even manager mi lájọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa kó ṣílẹ̀kùn kò rí lẹ́kùn sí ṣé wá rí ó lẹ́nìkan MC mi ni MC Zico 5 and 6 ni àjọ máa ń rìn dáadáa mo rò pé ó máa dúró pé irú Alhaji ò tí bọ́lẹ̀ òun gan ó ti bẹ́ bọ́lẹ̀ efele ó ti fò lọ mo wà wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí ó ti pè mí àti máníjà nìkan kí ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú dírẹ́fà
mo kàn gba ojú glass mọ́tò yẹn kò wine àìtí wine glass sókè. Ṣé understand? Ojú window. Ojú window mo kàn gba ojú window yẹn bọ́ta ní gbáà tí máa fò báyìí ẹsẹ̀ mi gé ni immediately tí mo fò tí ẹsẹ̀ mi gé yẹn tí mo bọ́ta yẹn ẹni believe pé mọ́tò yẹn dẹ̀ stop. trailer yẹn stop. ó dúró bẹ́ẹ̀ ni. kò padà wá gbá inú bọ́ọ̀sì tẹ wá. kò padà gbá bọ́ọ̀sì yẹn mọ́. ẹ̀yin dẹ̀ ti gbójú window bọ́lẹ̀. ojú window bọ́lẹ̀ mo ti ṣiṣẹ́. ẹ ti ṣe. ọdún tá à ń sọ yìí mo ní show lẹ́kọ̀ọ́. ní ọjọ́ yẹn gangan. lọ́jọ́ yẹn ní show ọ̀sán lẹ́kọ̀ọ́ àti òwe bá ti ṣe tán ní ọ̀rá yẹn. kẹfẹ́sì Èkó ká máa bọ̀ but unfortunately no, sorry ìjọ yẹn kọ́ ìjọ kejì ni. ìjọ kejì. but àwa wò pé wẹ́ a lè lọ mọ́ tó bá ká dúró tó bá di láàárọ̀ ìgbà tá a wá dúró tá a wá ń lọ láàárọ̀ bá ṣe rìn díẹ̀ àti àyíwánú ìlú yẹn àti rìn jìnnà bí mọ́tò wa ṣe break down yẹn. ṣe understand mọ́tò yẹn break down débi pé mo ń láti pe artist mi ń pé ibi tí mo ti fẹ́ play yẹn lọ dúró dè mí bẹ́ẹ̀ kó máa perform lọ mú mọ́. ọjọ́ yẹn ni wọ́n mọ ọmọ tí mo sọ yẹn nínú àdúgbò wa. kí lorúkọ ẹni tẹ́ ń sọ yìí. ẹ jẹ́ ká forúkọ ẹ̀ lẹ̀. ọjọ́ yẹn ni wọ́n mọ̀ nínú àdúgbò wa olórin tí mo sọ yẹn. bet ká dúpẹ́ fọlọ́mọ experience oríṣiríṣi láti rí ṣùgbọ́n eléyìí tí mo sọ yìí báyé ń ṣe interview lọ yẹn mo kàn rántí ni pé eléyìí mo gbọ́dọ̀ sọ eléyìí ṣe understand ọjọ́ yẹn mo kọ́kọ́ rò pé àbí kí n fi iṣẹ́ yìí lẹ̀ ni bẹ̀tì mo wò pé mo mọ̀ pé lọ́jọ́ kan màá bá láàánú pàdé mo nídìí àánú ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá ṣàánú mi mi ò ká náà. àwọn aráalé wọn ti gbọ́ yín àná àwọn tó yẹ pé wọ́n nífẹ̀ẹ́ fújì dáadáa wọ́n ń wo ètò yìí bá ṣe ń sọ yìí torí àwa nífẹ̀ẹ́ fújì gan a máa ń gbé fújì music sí orí ni now as a fújì artist. Bí albums mélòó lẹ ti ṣe kí ni titles wọn. mo ti ṣe 5 but mo tún wà ní studio lọ́wọ́ tí mo ń ṣe kan lọ́wọ́. kí ni first one Starting Point. ìyẹn ni debut album yín alákọ̀ọ́kọ́. first album tí mo kọ́kọ́ wọ. ṣe ni. ẹ fún wa jẹ́ bẹ̀. ṣe nínú first album. Starting Point yẹn. mo ní pé is my starting point starting point is my starting point starting point baba mama ijó ti yá bọ̀bọ̀ bèbí ẹja jọjọ omi zayo pẹ bẹ̀rẹ̀ kájọjọ is my starting point starting point ìyẹn ni first album tí ẹ kọ́kọ́ ṣe. ok ẹlẹ́kejì ni Star Time. ok. Star Time yẹn mo ti lọ Mẹ́kà mo ti dé. lẹ ti dé ń gbà yẹn. kí n ṣe. ẹ fún wa jẹ. nínú Star Time yẹn ibẹ̀ ni mo ti kọrin pé ti Saudi tí mo mú bọ̀ rèé fẹ́yìn tèmi mo lọ Saudi èrò yapa síbẹ̀ gan àìmọye ojú ni mo bá pàdé ń bẹ̀ o tó bá jólówó ìyẹn ò kàn rárá àtolówó àti mẹ̀kúnnù o tábà máa kírun ájọ máa tó sáfù tábà kírun tán ájọ máa jókòó pọ̀ ni gbogbo ẹ̀ lórí àníyàn ni ohun tó bá débẹ̀ ṣòun ni ìwọ máa rí. mo tún kọrin náà mo ní mo lọ ṣàdúrà lórí ọ̀rọ̀ ayé mi ni mo lọ Saudi mo ti wá dé nírọ̀rùn mo ṣe rẹ́kọ̀dù tí ń jáde nírọ̀rùn mo ti kọrin gbẹ̀bùn nínú olórin nílẹ̀ yìí kí ló tún kù lórí ọ̀rọ̀ ayé mi èmi ti nígbàgbọ́ ọpọlọ bá ti gbàdúrà mi. ok síbẹ̀ kí ni ẹlẹ́kẹta. ẹlẹ́kẹta tí mo ṣe ìyẹn ni real music. ok. real music yẹn Ẹdúnjọbí music ló ṣe fún mi. ok obìnrin ni. ok à ń pe ọ̀rẹ́ mi kan ní Yemite. ok. Idán comedy. ok òun ni ó mú mi lọ bá woman yẹn. kódà ó mú mi lọ bá woman yẹn débi pé woman yẹn wà ní Ìbàdàn ní ọdún kan a lọ bá woman yẹn ní Ìbàdàn. ok ìyẹn ni third album tí mo ṣe woman yẹn ló ṣe third album yẹn fún mi. nínú real music yẹn ibẹ̀ ni mo ti kọrin pé tẹ́ bá fẹ́ gbọ́ real music minus plus lẹ máa ṣe sí tàwọn bàbá wa àtijọ́ wa lórin gidi wa nílùú tó dá àṣà talùjọ tó rinlẹ̀ bí tọ́mọ alájà àwẹ̀sẹ̀jì dáadé ọlá tó kún bọ̀ Àríkẹ́. ìyẹn ni ẹlẹ́kẹta tí mo ṣe ṣẹ́rí ẹlẹ́kẹrin yẹn a fi làálàárín mi live record ni. ok live record la fi ṣe
ìyẹn inú ẹ̀ ni mo ti kọrin, mo kọrin oríṣiríṣi inú ẹbẹ̀ ni mo ti kọ. Wọ́n ní mo jọ màláìka ẹni tó dá lọ́ọ̀fì mi wé, èmi ti fẹ́ dàbí màláìka o, mo fẹ́ lọ sí Amẹ́ríkà o, mo fẹ́ lọ sílùú London o, mo ti lọ sílùú Mẹ́kà bíi títí màláìka ni. Inú ẹ̀ ni mo ti kọ orin yẹn. ìyẹn. Fáǹsì ẹ̀ orin pọ̀ ń bẹ̀ gan, ibẹ̀ láti kọ ó jìnnà o is too far, ó jìnnà o is too far, sọmọ kúkú jìnnà sílẹ̀ o ó jìnnà o. Orin tá ń kọ ó yàtọ̀ síra wọn, ìlú tá ń lù kò máa jọra wọn, ìmúra wa kò máa jọ tiwọn, àwa ọmọ ẹ̀dá o àyàtọ̀ síra wa. Distance Fuji, distance Fuji, ṣe rí pé distance. Distance ni ó ti yé wa. Now ṣẹ́tìrì adẹ̀ ń ṣèkan lọ́wọ́ báyìí. ẹ̀ ń ṣèkan lọ́wọ́ kí ni Yeah. ṣé ẹ ti ní working title fún yẹn? Yeah. Kí ni title ẹ̀? Pass mark. Pass mark. Pass. Ok, gbogbo àti pass mark yìí àti gbogbo àwọn albums márùn tẹ́ ti ṣe yẹn ṣé gbogbo ẹ̀ wà lórí àwọn streaming platforms? Bó wà lọ Audio Mark? Audio Mark. Orí Audio Mark náà ló wà. Gbogbo ẹ̀ wà. Ẹ̀yin ti wà nílé tí ẹ bá ti táìpù Alhaji Weseji lórí Audio Mark lórí gbogbo àwọn streaming platforms tó kù ẹ máa rí gbogbo àwọn albums yẹn ń bẹ. Ẹ jẹ́ ká fọ opportunity yìí sọ fún wọn pé kán lọ máa fà á já, Ẹ bá wa fà á o. kán lọ máa listen sí. Tẹ́ bá ti ń gbọ́ làwọn owó yẹn náà máa wọlé sí inú àpò àwọn náà. Now, ẹ ṣàánú wa o. ẹ jẹ́ ká gbé analysis yìí lọ sí next level. Ṣé ti rí Fuji music? Ọdẹ ò lè kọ Fuji music. Mo máa ń sọ dáadáa. Ẹ jẹ́ mo ń bọ̀ níbì kan. Tí ẹ bá wá wo even àwọn tó ń dá Fuji music sílẹ̀, Alhaji Sikiru Ayinde Barrister, MFR kọ́ ló ń forí jì Barrister, iwájú tó ń dojú kọ kò ní bàjẹ́, ẹ̀yìn tó dẹ̀ fílẹ̀ náà kẹ̀dẹ̀ rẹ̀ Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan. Torí èmi máa ń sọ̀rọ̀ legacy Barrister anytime tí máa ti ń sọ̀rọ̀ Fuji music, because there is no how tá a máa sọ̀rọ̀ Fuji music tí a ní sọ̀rọ̀ Barrister. Legacy Barrister ni everybody ló ń ti sí bíbọ̀ everybody ti ń jẹ tó ń bù. Then ní ara àwọn tí wọ́n máa ń clamor fún legacy Barrister kó má parun ìyẹn Fuji music, ara wọn ni Alhaji Dr. King Saheed Òṣùpá wà. Now then Alhaji Sule Alao Malaika náà àwọn náà máa ń karamọ́ legacy Barrister gẹ́gẹ́ bí àwọn ní Fuji náà tó. Now ṣé wá rí Fuji music bí mo yẹ kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan pé ọ̀dẹ̀ ò lè kọ Fuji torí Fuji music is a musical genre tó ní ṣe pẹ̀lú intellect, tó ní ṣe pẹ̀lú ọpọlọ, làákàyè àtọgbọ́n. Now nínú Fuji music industry gbogbo wa la gbà ládẹ mọ̀ wípé Alhaji Dr. King Saheed Òṣùpá ọ̀kan gbòógì ní ara àwọn Fuji musicians pé lára pé kán compose orinlẹ̀ kán ṣe àgbékalẹ̀ Malaika àwọn support wo, because bẹ́ẹ̀ ṣe ń sọ àwọn albums yẹn èmi kàn ń feel mo máa ń sọ ní àwọn videos mi máa analyse máa ní okay support it goes beyond pé bóyá kéèyàn kàn máa sọ̀rọ̀ èèyàn àbí nǹkan kan, support go a long way. Òun lè máa fi ń rí gbogbo àwọn Wizkid ẹwọ Lámídé bó ṣe push Àṣàkẹ́ ẹwà Àṣàkẹ́ lẹ́yìn bó ṣe dà. So àwọn akitiyan wo ni àwọn mentor yín people like Alhaji Sule Alao Malaika akitiyan wo ló ń gbé tí àwa táwa ní outside the industry tí a mọ̀ ẹ ṣàlàyé fún wa. So irú àwọn support wo ni Alhaji Sule Alao Malaika ti ṣe fún yín for people like us tí a ti ní industry yín tí a mọ̀ ẹ jẹ́ kí a mọ̀. Ṣé rí ó dàbí Malaika orin wọn máa kọ́kọ́ fi wọlé fọ́rọ̀ tẹ̀bẹ̀rẹ̀ ó ní kálukú mèèyàn wọn àwa gan mèèyàn tiwa, kálukú mọ̀ ga wọn àwa gan mọ̀ ga wa, bàmí Alao mi má dìbà òun ṣàlọ́gà tèmi Alao Sulemona ṣeré kí wọ́n kí ẹ o ìbá ẹ o kábíyèsí Ọlọ́run. Ṣé rí Alhaji King Sulaiman Alao Adékúnlé Malaika wọ́n ń gbìyànjú tí gbogbo ọ̀gá tó wà lókè tó bá rí bíi tiwọn wàláhì Fuji máa dùn sí mi. Ayé lè má ì tí ì rí tèmi. Wọ́n dẹ̀ máa rí lágbára Ọlọ́run. Bẹ́ẹ̀ wọ́n rí tàwọn tí wọ́n ti ṣe fún dáadáa tó ń hàn. Tí bá ní kí n máa dárúkọ ń pọ̀ lèmi ìfẹ́ dárúkọ ẹnìkan kẹ́nìkan má ní wọn dárúkọ òun. Ṣé rí tí mo kọ́kọ́ mọ̀ lákọ̀ọ́kọ́ ni pé mo lọ ṣeré kan ní Kaduna ní ọdún kan. Alhaji King Sulaiman Alao ló jẹ́ kí n lọ ṣeré yẹn.
àwọn ni wọ́n fẹ́ pè bẹ́ẹ̀ táwọn alájò ráyè wọ́n ní kí n lọ ṣe Kaduna kò ń ṣe kó Kaduna kódà ẹ bá bi ASP Ọpẹ́fà Rashidi wọ́n testify sí nǹkan tí mò ń sọ yìí àjọ wà ní Kaduna ní ọdún yẹn ni Màláíkà ló jẹ́ kí n lọ sí Kaduna lọ ṣiṣẹ́ yẹn nígbà yẹn lẹ́yìn ìgbà yẹn mo ti ṣe lọ́ọ̀ṣì ní ẹ̀ẹ̀mejì tí Alhaji Sulaiman Alao Adékúnlé tí wọ́n wá launch album mi fún yín. yes n ta fi mọ olórí nìyẹn àwọn olórí kan wà tẹ́ pé tẹ́ bá ti pè wọ́n wọ́n á gbowó lọ́wọ́ yín dandandandan wọ́n á gbà ó máa pé bẹ́ẹ̀ Màláíkà máa sọ fún yín pé ọmọ mi ní ẹ̀ mi ò lè gbowó fún ẹ mi ì tún ní lè ṣe ìrànlọ́wọ́ tí mo níkàápá fún ẹ láti ṣe. Màláíkà máa dúró fún ẹ wá ṣe fún ẹ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ first launch mi tí Màláíkà kọ́kọ́ wá first one tí Màláíkà kọ́kọ́ wá play fún mi òjò rọ̀ lọ́dún yẹn Alhaji dúró sórí crate ọtí omi ń ṣàn lábẹ́ báyìí lórí crate ọtí ẹ ṣe mọ̀ pé tó bá ṣu ló máa gbàgbé ẹ̀dá tó bá kú ò ní gbàgbé láéláé bẹ́ẹ̀ni orí crate ọtí báyìí lọ dúró sí tí wọ́n ti ń kọrin wọ́n ní gbogbo ẹ̀yin tí ẹ ṣe make up tẹ́jọ́ obìnrin ẹ máa bọ̀ lábẹ́ ilé báyìí ẹ̀yin tẹ́jọ́ ọkùnrin ẹ̀ ṣáà ìyàwó ra aṣọ wá bí ẹ dúró tó bá yẹ pé tòótọ́ lè nífẹ̀ẹ́ ọmọ yìí wọ́n tún wá ṣe lẹ́ẹ̀kejì fún mi mo tún ti fẹ́ ṣe mí o kò dẹ̀ sẹ́ni obìnrin ti fẹ́ pè ju Alhaji yìí lọ because tó bá jẹ́ pé ti launching mo lè fẹ́ ṣe birthday kéléré mi kíkọ pé léré pé kó àṣírí fún mi bet launching of album torí mo fẹ́ dàbí Màláíkà mo fẹ́ rí bí Màláíkà mo dẹ̀ tún fẹ́ ṣe kíni ní fẹ́ jẹ́ lọ bí Màláíkà Ọlọ́run gbà fún mi. àmín. Màláíkà ń ṣe ribiribi ó ń ṣe ribiribi fún àwọn artist gan kódà mo ti rí artist tó pè mí rí tí ò kọrin bí Màláíkà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ọ̀gá yín sá o wọ́n fún mi lówó lánàá ká dúpẹ́ fọlọ́run ọ̀pọ̀ èèyàn ní owó bí tí èèyàn wà. Màláíkà dá gan débi pé mo máa ń jealous ara mi pé inú mi máa ń dùn kò ń ṣe jealous inú mi máa ń dùn pé mo jọ Màláíkà mo kọ́ lọ kó fún mi ní ṣé mo gbé Màláíkà ò lè ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá yìí lè máa ràn wá lọ́wọ́ lè máa ràn mí lọ́wọ́ mi ò máa ń dì o because mo mọ̀ pé tí n bá débẹ̀ èmi náà ṣe dáadáa fáwọn tó ń bọ̀. àdèmọ̀ rí ìrànlọ́wọ́ gbà lágbára Ọlọ́run. now lórí trajectory tẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ ṣé ti rí Alhaji Sule Alao Malaika tẹ́ bá wo gbogbo àwọn moves àwọn nǹkan tó ti achieve ẹ máa rí i pé ó ní oríṣiríṣi nǹkan táwọn náà là kọjá gan then tí n bá ń gbọ́ orin wọn mo máa ń rí i pé àwọn náà máa ń gbìyànjú láti make sure wípé lyrical composition àwọn ó máa ń deep wọn kàn kí ń lanu hà kọ̀ọ̀kan kọrin ṣá lè máa fi rí i pé ní agboolé Fuji tẹ́ bá ń ka àwọn olórin tó wà lókè Alhaji Sule Alao Malaika wọ́n wà lára wọn that is very very big because competition yẹn wà very very stiff competition yẹn ó lọ far gan with the likes of Kwamwan Olúayé Káfàtà with the likes of King Dr. Saheed Òṣùpá with the likes of Alhaji Wasiu Alabi Pasuma competition yẹn ó lọ far gan ẹ máa wá rí i pé Malaika náà àwọn gan bá wọn fà á já gan gidi gan ni inú mi dẹ̀ máa ń dùn tí n bá rí gbogbo moves tó máa ń ṣe now lórí level pé Fuji music ò ní parun yẹn orí ẹ̀ náà ni mo wà now màá wá lọ sí nǹkan kan tó ṣẹlẹ̀ recently tí Burna Boy tó sọ ọ̀rọ̀ kan ní interview kan ó ní wọ́n sọ̀rọ̀ goat album goat you know wọ́n wá ní ta ni goat musician Burna Boy ta ló kọ goat album that is the greatest you know of all time album Burna Boy dẹ̀ sọ pé King Dr. Saheed Òṣùpá ni ibẹ̀ ni everybody ti fọ́ and that was not the first time Burna Boy ti sọ ó ti make àwọn you know analysis kan tó ti fi King Dr. Saheed Òṣùpá wé àwọn Wu-Tang Clan l'Amẹ́ríkà tó má dẹ̀ ti fi èèyàn tó wà nínú iṣẹ́ you know creativity tá à ń ṣe yìí tó má ti fi ẹ wé Wu-Tang Clan yẹn they are the pioneers of rap ní America yeah one of the most talented rap group ní America àwọn ni Wu-Tang Clan
tí Burna Boy ti fi lè fi Dr. Saheed Òṣùpá tó fi wọ́n wé Wu-Tang Clan Wu-Tang ìbílẹ̀ ìbẹ̀lẹ̀ ló ti bà mí inú mi dẹ̀ dùn because mo ṣe fídíò kan mo wá sọ pé Oscar award fún àwọn onífíìmù ni but Grammy award fún àwọn olórin is the biggest musical award in the world. Mo ń rí wípé tí àwọn onífújì bá gbé ìgbésẹ̀ tó yẹ ẹ̀ẹ̀kan lè gbà. ó yẹ ká lè gba Grammy. Àwọn kan wá bọ́ sí under comment section mi tall dream ní impossibility lèmi sọ kò possible kí mo ní pé ó ní àwọn steps ó ní àwọn moves so I will use this opportunity to analyse again. Ó láwọn ìgbésẹ̀ kan tá máa gbé tá máa fi débi tá à ń lọ ìgbésẹ̀ kékeré la máa gbé tá máa fi débi gíga ṣé mo gbà. Now àwọn moves wo gangan lẹ́yìn ń gbé gẹ́gẹ́ bí onífújì láti fi rí pé òkè yẹn sẹ́ẹ̀ àjọ máa fà á já ni àwọn moves wo lẹ́yìn fìpẹ́ lè gbé. Ṣẹ́rí amadébẹ̀. Okay. Pẹ̀lú ìrànlọ́wọ́ èyí fans. Reason ni pé ṣẹ́rí King Saheed Òṣùpá tó tọ́ níwájú Ọlọ́run àti olórin ni wọ́n ṣùgbọ́n màláìka náà ń kọrin. Ẹ̀rí pé mo kọrin mi kan lẹ́ẹ̀kan mo ní pé tó bá fẹ́ gbọ́ rí music minus plus ló máa ṣe sí tàwọn bàbá wa àtijọ́ wa lórin gidi wa orin wo ni mo gbọ́ tèmi fi ronú orin yẹn. Orin wo ni? Orin màláìka ni. Okay, èwo? Ìgbà tí màláìka máa kọrin yẹn nígbà yẹn ó ní orin Fuji music ibi tí a ti ń bọ̀ ibẹ̀ náà la ó fà bọ̀ sí o. Nobody tó fẹ́ kọrin láyé tí ò ní fi ti Barrister ṣe. Bẹ́ẹ̀ni. Ṣé mọ̀? Genesis ni. Kò dẹ̀ sí tí Saheed Òṣùpá ń kọ tí Barrister ò tí ì kọrin ṣá. Bẹ́ẹ̀ni. Ọba ni wọ́n bàbá mi ni wọ́n dáàdì mi kò sí ohun tí Saheed Òṣùpá King Saheed Òṣùpá tó ń kọ tí Barrister tí wọ́n ì tí ì kọ. Tẹ́ bá wá wo míúsìkì màláìka normal ṣe rí pé míúsìkì Saheed Òṣùpá kò sí mo sọ pé kò sí ohun tí wọ́n ń kọ tí Barrister ò tí ì kọ but míúsìkì wọn ò lọ bíbi tí Barrister ṣe lọ but tẹ́ bá wo Barrister tẹ́ bá wo màláìka dáadáa nígbà míì tó bá fẹ́ kọrin òwúrọ̀ kùtùkùtù lọ́jọ́ ẹ̀ o wọ́n pè mí níbi orin tí wọ́n kọ tí wọ́n fi kí Barrister nígbà tó kú ẹni pé pattern Barrister ni wọ́n fi gbé bẹ́yẹn kalẹ̀ wọ́n fi gbé kíní yẹn kalẹ̀ nígbà yẹn ni pé àwọn náà wọ́n pé ẹni tó dá fújì yìí sílẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí iṣẹ́ ẹ̀ kó parun dìímọ̀ tó di jẹ́ pé tí èèyàn kan bá kọrin bí ẹnìkan tó dẹ̀ ń ṣe dáadáa nínú iṣẹ́ yẹn táwọn yẹn rí pé ọba ni ó mọ kíní ìṣe Sunny Adé nìkan kọ́ ni wọ́n ń kọ jùjú bẹ́ẹ̀ni ọ̀pọ̀pọ̀ tó ń kọ jùjú ṣùgbọ́n Sunny creative wọn ẹ̀ wà very high ló jẹ́ káyé má gbàgbé wọn bẹ́ẹ̀ ni creative Wasiu Ayinde ló high bẹ́ẹ̀ ni Títí Saheed Òṣùpá ló high pattern Pasuma Wonder ó yàtọ̀ sí everybody gédé ń gbé everybody mọ̀ àfi tàbá fẹ́ parọ́ ṣé wàá rí màláìka music ẹ̀ náà ó yàtọ̀ sí ti Paso ó yàtọ̀ sí ti màláìka Títí Saheed Òṣùpá ṣé ti òun ló fi jẹ́ pé Fuji music kò lè parun àti pé kò sí bí àwọn hip hop ṣe fẹ́ ṣe wọn ò lè ever fẹ́ ṣe party nsìn kọ́ fẹ́ ṣe wedding àbí kọ́ fẹ́ ṣe ìkómọ àbí kọ́ fẹ́ ṣe òkú àgbà kí wọ́n pè wọ́n àwọn Fuji ló máa pè lábẹ́bẹ̀ yẹn mo fẹ́ kẹ́ rí pé Fuji ò ní parun. bẹ́ẹ̀ni. wọn ò lè kí wọ́n délé bọ́ọ̀ fẹ́ kí oríkì bàbá Rashidi bàbá Rashida bàbá kìnnìkan yẹn hip hop ò lè ṣe é. So definitely one day will be one day a máa débẹ̀. Àmín. Fuji máa débẹ̀. Àmín. Now ní ara a lérò pé ẹ gbádùn ara yín lórí ètò lẹ́ni àlejò wa Alhaji Wasiu Wẹ̀sẹ̀jì ẹ kí àwọn aráalé kẹ́ fi ohun orin kẹ́ fi gbé wọn débẹ̀ kẹ́ kí wọn dáadáa kẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé adúpẹ́ o ẹ̀mí yóò sì gùn o agùnsógun sọmọ o agùnsá láfíà ìgbà ọdún kan àmì ẹ̀mí wa ó sì gùn o gbogbo wa àmì o àṣẹ ẹ̀yin ará lé ẹ ṣé adúpẹ́ o ẹ kú ìfọmọ ènìyàn ṣe ẹ kú àdúró tì wá TV yìí tẹ́ ń wò yìí lágbára Ọlọ́run ẹni kábàámọ̀ bẹ̀ bẹ̀ ṣe ń wò ẹni tó dẹ̀ ń gbé àwa olórin wa tó ń gbé àwa gbajúgbajà èèyàn wá sórí ètò yìí
kò ní dààmú láṣẹ Èdùmàrè Àmín. ilé ò ní dàrú Àmín. ayé ò ní sánlé Àmín ọmọ o. ò ní sánlé àwọn gan ò ní rọgbẹ Àmín. wọ́n máa jẹ́ nìyẹn o but ẹ má gbàgbé o ẹ ṣàánú Wẹsẹ̀jì o. ẹ̀yin aráalé ẹ ṣáà ti rí bí ó ṣe ń lọ Wẹsẹ̀jì àwọn albums wọn wọ́n ti sọ fún yín márààrún gbogbo ẹ̀ ló wà lórí streaming platforms ẹ lọ síbẹ̀ kẹ́ lọ máa bá wọn listen kẹ́ lọ máa bá wọn wò tẹ́ bá ti tẹ Alhaji Wẹsẹ̀jì lórí Audiomack ó máa máa jáde ẹ fún àwọn aráalé ní TikTok handle yín Facebook yín kán lè lọ máa fà á já ń bẹ̀ lórí TikTok ẹ máa rí Wẹsẹ̀jì lè máa rí bẹ̀ Wẹsẹ̀jì direct ẹ lọ máa follow wọn bẹ́ẹ̀ ní orí Facebook mi ẹ máa ti rí bẹ̀ Wàsíù kò ṣeé gbé lè máa bá ń bẹ̀ ní orí TikTok yẹn náà Wẹsẹ̀jì ṣe ti bó ṣe rí rẹ God bless you God bless you ẹ̀yin tí wà nílé thank you so much for watching I really appreciate yín ẹ̀yin tí wà ń wo ètò wa tí ẹ ti subscribe sí ìkànnì táwa yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ subscribe kẹ́ bá wa tẹ notification bell yẹn yes so thank you for watching Jẹ́ Ìfowólẹ́wà lórúkọ mi Unscripted lẹ́tọ̀ hàlà. Please subscribe to my YouTube channel and press the notification button.